ìjọba jàgàjágá ní Tinubu ń ṣe èmi ò lè padà sọ́dọ̀ wọn o. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. Nígbà tí ìròyìn náà kọ́kọ́ jáde, ohun tí ọ̀pọ̀ èèyàn ń béèrè rèé. Àwọn èèyàn yìí káyíká sì ń gbé ìròyìn náà kiri. Ìyẹn náà ni pé ṣé Ràúfù Arẹ́gbẹ́ṣọlá fẹ́ fẹ̀yìn rìn padà sínú APC ni? Kíá làwọn kan sì ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé pé nítorí pé ọkùnrin olóṣèlú náà rí i pé nǹkan ti ń dàrú nínú ADC ló ṣe fẹ́ bẹ́ dànù, pé ó ti sọ ọ̀rọ̀ náà di kójú má rí bi, ẹsẹ̀ lóògùn ẹ̀, gbogbo ara ni wọ́n fi ń wá a. Àmọ́ àwọn kan gbẹ̀rí ọkùnrin tí wọ́n ń pè ní bàbá Kàbírù náà jẹ́ o. Wọ́n ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ yóò ṣàní, pé tó bá ku ọwọ́ kan àdán, àdán yóò fi rọ̀gì, pé tó bá jẹ́ Arẹ́gbẹ́ṣọlá kan náà tí àwọn mọ̀ ní o, kò ní padà sínú APC láéláé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà dáríwó tó sì ń di àríyànjiyàn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Kìnní náà kò sì mọ lọ́ṣun nìkan pàápàá, ó kárí ilẹ̀ Yorùbá pátá. Kódà nígbà tí Arẹ́gbẹ́ fúnra ẹ̀ jáde tó ní ibi tí òun bá ti sọ pé ó dàárọ̀, òun kì í tún sọ pé ẹ káalẹ́ níbẹ̀ mọ́, pé àwọn kan ló ń tún ara wọn tí wọ́n rò pé òun fẹ́ wá bá wọn. Àwọn míì kò tí ì gbàgbọ́ náà o, wọ́n ní báwọn olóṣèlú ṣe máa ń ṣe nìyẹn. Àmọ́ bí onídìí ẹ̀ṣẹ́ kì í déédéé ṣẹ́, kí ló lè fa irú ariwo báyìí lọ́sàn-án gangan tí ìbò Ọ̀ṣun ń sún mọ́lé? Kò sí ohun méjì tó fà á náà ju pé lóòótọ́ ọká kì í jọkà, àmọ́ béèyàn bá pa ọká tó bá ọkà níbẹ̀ yóò béèrè bọ́ká ṣe dénú ọkà. Bẹ́ẹ̀ ní tòdodo lọká kì í jọkà, àmọ́ ohun tó ń jẹ ọkà ni ọká ń jẹ. Àwọn ọmọ ẹgbẹ́ Arẹ́gbẹ́ṣọlá kan ló jáde kúrò nínú ẹgbẹ́ wọn tí wọ́n wà tẹ́lẹ̀, ADC, tí wọ́n ń ní àwọn jọ ń ṣe é, tí wọ́n sì kéde fún gbogbo ayé gbọ́ pé àwọn ti padà sínú APC ní tàwọn o, àti pé àwọn èrò sì kù tí wọ́n ń bọ̀ padà sínú ẹgbẹ́ náà nítorí pé àwọn ti rí i pé àwọn Arẹ́gbẹ́ṣọlá tún àwọn jẹ ni, wọ́n fọ̀rọ̀ dídùn fa àwọn mọ́ra. Ní báyìí ojú àwọn ti là, àwọn kò sì rí ìdí kan tí àwọn fi tún gbọ́dọ̀ jókòó tì wọ́n mọ́, nítorí ẹ̀ làwọn ṣe gbẹ́rù àwọn ó dínú APC. Ọkùnrin kan tó ti jẹ́ ògúnná gbòǹgbò nínú ẹgbẹ́ Arẹ́gbẹ́ tí wọ́n pè ní top the Ọ̀ṣun Progressive, Àjàlá Adéníran, ló ṣáájú àwọn tó lọ. Lóòótọ́ làwọn ADC sáré gbé ìwé jáde pé ọkùnrin náà kò jẹ́ nǹkan kan o, àmọ́ ìwádìí ti fi hàn pé ìjà ló dé tí orin dòwe ni, pé nígbà tí iná ń jó lọ́fun amùkòkò, àwọn tí wọ́n jọ wà lójú ìjà APC nígbà náà ni. Torí òun lolùdarí ẹgbẹ́ top níjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn. Àjàlá yìí fúnra ẹ̀ sọ pé ọmọ ẹgbẹ́ APC lòun tẹ́lẹ̀, àmọ́ nígbà tí wàhálà wà tí àwọn fẹ́ dá ẹgbẹ́ top sílẹ̀, Arẹ́gbẹ́ṣọlá kò sọ fáwọn pé àwọn fẹ́ fi gbógun ti Adégbóyèga Oyètọ́lá tó ń du ipò gómìnà lẹ́ẹ̀kejì nígbà náà ni. Ó ní àwọn fẹ́ fi ran Oyètọ́lá lọ́wọ́ ni. Ọkùnrin náà ní ohun tó jẹ́ kí òun gbà láti jẹ́ ọ̀kan nínú àwọn adarí top nìyẹn. Ọ̀sẹ̀ tó kọjá ní Ọjọ́bọ̀, Àlàmísì ọjọ́ 7 oṣù tá a wà yìí ni Àjàlá kéde pé àwọn ti padà sínú APC ní tàwọn, tó sì sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn jẹ́ aṣáájú ọmọ ẹgbẹ́ top làwọn ń lọ yìí o, àwọn míì yóò sì wá bá àwọn padà. Ọkùnrin náà ní àwọn ṣe àṣìṣe nípa títẹ̀lé Arẹ́gbẹ́ nígbà náà lọ, àti pé bí ìgbà tí àwọn tẹ̀lẹ̀ lógìdó ni. Àmọ́ ní báyìí ó ní Fẹ́mi Oyètọ́lá tóun náà fẹ́ di sẹ́nẹ́tọ̀ lábẹ́ APC báyìí ti ṣètò bí àwọn ṣe padà sínú ẹgbẹ́ náà lákọ̀tun. Ó ní ohun tí àwọn torí ẹ̀ lọ sí top tẹ́lẹ̀ ní láti túbọ̀ fi ẹsẹ̀ APC rinlẹ̀, torí ohun tí wọ́n sọ fáwọn nìyẹn, àfi bó ṣe di àárín méjì tí wọ́n bẹ̀rẹ̀ nǹkan míì nínú ẹgbẹ́ náà. Nítorí pé àwọn èèyàn náà jẹ́ APC tẹ́lẹ̀ tí wọ́n sì jẹ́ ọmọ ẹgbẹ́ Arẹ́gbẹ́ top, ohun táwọn púpọ̀ ṣe ń rò pé Arẹ́gbẹ́ fẹ́ fẹ̀yìn rìn rèé, pé bí àwọn òṣèlú ti máa ń ṣe nìyẹn. Nígbà tí ẹgbẹ́ kan bá sú wọn, wọn yóò múra láti bọ́ sínú ẹgbẹ́ míì, àmọ́ wọn ò ní lọ síbẹ̀ fúnra wọn. Wọn yóò kọ́kọ́ ti àwọn ọmọlẹ́yìn wọn síwájú lọ sínú ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ lọ. Lẹ́yìn èyí làwọn náà yóò ṣẹ̀ṣẹ̀ wá gbéra, tí wọn yóò ní àwọn ò lè fi àwọn ọmọlẹ́yìn àwọn sílẹ̀, ibi tí wọ́n bá wà làwọn náà yóò lọ. Wọ́n ní Arẹ́gbẹ́ fẹ́ lọ sínú APC padà ní. Àwọn tó sì ń sọ bẹ́ẹ̀ kò mọ̀ pé àwọn Àjàlá tó lọ yìí kò dágbére fún un nígbà tí wọ́n ń lọ. Nígbà tí ọ̀rọ̀ náà fẹ́ máa di ariwo tí kò nídìí báyìí, ní àwọn ẹgbẹ́ ADC lọ́sùn fúnra wọn yá sáré gbé ìwé jáde. Nínú àtẹ̀jáde wọn ni wọ́n ti sọ pé kí àwọn oníròyìn máa wádìí ọ̀rọ̀ wò dáadáa kí wọ́n lè mọ èyí tí í ṣe òdodo kí wọ́n tó gbé e jáde.
pé èèyàn kékeré jábútẹ́ kan báyìí ni Àjàlá nínú APC tẹ́lẹ̀, kò tiẹ̀ sẹ́ni tó mọ̀ ó kàn jẹ́ ọ̀kan nínú àwọn APC lódò ọ̀tìn ni. Ó tiẹ̀ ti kúrò nínú APC láti 2022, kò sí nínú àwọn ẹgbẹ́ ọmọlúwàbí lọ́sùn rárá. Kì í ṣe ẹnìkan tó yẹ kí wọ́n ka ọ̀rọ̀ ẹ̀ sí tàbí sọ ọ̀rọ̀ ẹ̀ di bàbàrà bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ báwọn oníròyìn ṣe gbé. Àbọ̀sẹ̀dé Bùsáyọ̀ Olúwaṣeun tí ṣe akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ló gbé ìwé náà jáde lórúkọ ẹgbẹ́ ADC ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní kí ẹnikẹ́ni má dá Adéníran Àjàlá lóhùn kó mọ èyí tó kàn ní ó jàre. Àmọ́ lẹ́sẹ̀ kan náà ni Àjàlá fúnra ẹ̀ ti fèsì. Ó ní lára ohun tó ba ẹgbẹ́ àwọn jẹ́ náà nìyẹn, irọ́ pípa àti ìpolongo èké ká máa gbégbá ohun tí ò ṣẹlẹ̀ kiri. Ó ní gbogbo àwọn tí wọ́n wà nínú tọ́ọ̀pù tàbí ẹgbẹ́ ọmọlúwàbí tí wọ́n ń wí yìí ni wọ́n mọ òun bí ẹni mowó, pé kò sẹ́nìkan tí yóò ní òun ń tẹ̀lé Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn tí yóò ní òun kò mọ òun Àjàlá nígbà tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn ọ̀gbẹ́ni lòun. Ó ní àwọn tí wọ́n kọ̀wé jáde pàápàá mọ òun o, wọ́n mọ òun dáadáa, àmọ́ bí ọ̀rọ̀ bá ti dà báyìí irọ́ ni wọn yóò máa pa ni. Ṣùgbọ́n orí Àjàlá kọ́ ni kinní yìí ti bẹ̀rẹ̀ o, láti òkè ni ọ̀rọ̀ náà ti wọ́ wá ni. Ìgbà kan ti wà tó ṣe pé bí ìgbín bá fa ìkarahun ìhà tẹ̀lé ní Ràúfù Arẹ́gbẹ́ṣọlá àti ọ̀gá ẹ̀ Aṣíwájú Bọ́lá Tinubu tí í ṣe olórí pátápátá fún ẹgbẹ́ APC. Àmọ́ nígbà tí Arẹ́gbẹ́ yóò gbé ìjọba sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bíi gómìnà ní 2018, ọ̀rẹ́ náà bẹ̀rẹ̀ sí rẹ́jà, àjọṣe náà sì bẹ̀rẹ̀ sí yí gbirigbiri lọ sínú odò. Ohun tó fà á ni pé ọ̀tọ̀ ni ẹni tí Arẹ́gbẹ́ṣọlá fẹ́ mú gẹ́gẹ́ bíi gómìnà o, Mọ̀ṣúdì Adéòtí ti ṣe akọ̀wé ìjọba ìní. Ṣùgbọ́n níbẹ̀rẹ̀ oṣù keje ọdún 2018, ìbò gómìnà kù sí dẹ̀dẹ̀. Ọ̀gá ẹ̀ Tinubu fa Adégbóyèga Oyètọ́lá lé lọ́wọ́ pé òun ni kó fi ṣe gómìnà Ọ̀ṣun, ọmọ ẹ̀ ni, gbogbo ohun tó bá fẹ́ ni yóò máa ṣe fún un. Bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ já Adéòtí sílẹ̀ nítorí kò sóhun tó lè ṣe mọ́. Àmọ́ kò pẹ́ tí Oyètọ́lá di gómìnà tí ìjà fi bẹ̀rẹ̀ rẹ́bútú láàrin òun àti ọ̀gá àtijọ́ yìí. Nígbà tí àwọn èèyàn sì bá wọn yé sí i, ìjà náà fọ́jú pọ̀ pátá. Inú wa bí Arẹ́gbẹ́ pé Tinubu tó fa Oyètọ́lá kalẹ̀ fóun tó sì sọ pé yóò ṣe ọmọ rere fóun kò lè pé gómìnà náà kó kìlọ̀ fún pé ohun tó ń ṣe sóun ò dáa, nígbà tó ṣe pé gbogbo ohun tí wọ́n ní yóò máa ṣe fóun ni kò ṣe. Níbi tí ìjà òun àti Tinubu ti bẹ̀rẹ̀ sí pẹ̀ka rèé. Àwọn ẹgbẹ́ méjì kan wà lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń ṣàkóso APC, Justice Forum àti Mandate Group. Arẹ́gbẹ́ ló ń darí wọn tẹ́lẹ̀ o. Ó wá lọ sí Èkó láti tún àwọn ẹgbẹ́ méjèèjì yìí ṣe. Ó fẹ́ tún wọn tò. Àmọ́ wọ́n ní kò sọ fún Tinubu. Ní Tinubu bá tú ẹgbẹ́ méjèèjì ká, wọ́n gba agbára lọ́wọ́ Arẹ́gbẹ́ lẹ́kọ̀ọ́. Àmọ́ nǹkan kò dáa lọ́sùn náà. Wọ́n ń fẹ́ gba gbogbo agbára tí Arẹ́gbẹ́ ní nínú APC níbẹ̀ lọ́wọ́ ẹ̀ náà. Ìyà náà sì pọ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé tàbí àwọn tí wọ́n bá ti fojú sí lára pé ọmọ ẹ̀ ni wọ́n. Nígbà tí ọ̀rọ̀ náà le fún àwọn ọmọ ẹ̀yìn Arẹ́gbẹ́ àti Arẹ́gbẹ́ fúnra ẹ̀ ní ọjọ́ 22 oṣù karùn-ún 2021, Arẹ́gbẹ́ àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ yìí dá ẹgbẹ́ tí wọ́n pè ní The Ọ̀ṣun Progressive Top sílẹ̀. Wọ́n sì kó àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo sí i. Ohun tó fà á ni pé wọ́n ní Gbóyèga Fámọ̀ọ́dún tí wọ́n fi ṣe alága ìgbìmọ̀ alábòójútó APC lọ́sùn kò darí ẹgbẹ́ náà dáadáa. Níṣẹ́ ló ń ṣe bí ajá lẹ́yìn Adégbóyèga Oyètọ́lá. Ohun tí ìyẹn bá sọ fún un nìkan ló máa ń ṣe, kì í gbọ́dọ̀ sẹ́lòmíì lẹ́nu mọ́. Ohun tó jẹ́ kí àwọn Arẹ́gbẹ́ dá tọ́ọ̀pù sílẹ̀ nìyẹn. Làwọn náà bá fi Adélọ́wọ̀ Adébíyì ṣe alága tiwọn. Nínú ẹgbẹ́ yìí ni Mọ̀ṣúdì Adéòtí wà o àti Lásùn Yusuf pẹ̀lú Nájímù Sàlámù tó fẹ́ dupò gómìnà lórúkọ ADC báyìí àti Gbénga Àwòsọdé. Bẹ́ẹ̀ ni APC pín sí méjì lọ́sùn. Ọ̀rọ̀ náà le débi pé nígbà tí ìbò gómìnà súnmọ́lé tí Oyètọ́lá lòun fẹ́ lọ fún sáà kejì, Arẹ́gbẹ́ṣọlá sọ ní gbangba pé kò ní wọlé, àwọn yóò fìbò já abọ́ ni. Wọ́n ní wọn yóò dìbò pámárì ni làwọn igun ti gómìnà yìí, ìyẹn àwọn tí wọ́n ń pe ara wọn ní ìlérí olúwa, bá fa Oyètọ́lá kalẹ̀. Làwọn igun ti Arẹ́gbẹ́, ìyẹn àwọn tọ́ọ̀pù, bá mú Adéòtí. Wọ́n ní wọn yóò dìbò pámárì lọ́jọ́ 29 oṣù kejì ní 2022 láti mọ ẹni tí yóò díje du ipò gómìnà lórúkọ APC lọ́sùn. Nígbà náà ni Arẹ́gbẹ́ kọ́kọ́ jáde lọ́jọ́ 4 oṣù kejì ọdún 2022 tó sì lálé ọ̀gá ẹ̀ Tinubu ní gbangba. Tó ní ọkùnrin náà ń ṣe bí Ọlọ́run, pé àwọn ti sọ di Ọlọ́run, síbẹ̀ kò tẹ́ ẹ lọ́rùn. Ṣùgbọ́n ní báyìí òun sọ fún gbogbo ayé pé kò
kó wábì kan jókòó sí ṣá nítorí kì í ṣe Ọlọ́run. Ìgbà yẹn làwọn èèyàn sì mọ̀ pé nǹkan ti dàrú pátápátá láàrin ọ̀gá àti ọmọọṣẹ́ ẹ̀. Wọ́n wá ń retí ohun tí yóò ṣẹlẹ̀ níbi ìbò abẹ́lé Ọ̀ṣun ní 2022 láàrin Oyètọ́lá ọmọ Tinubu àti Adéòtí ọmọ Arẹ́gbẹ́ṣọlá. Ṣùgbọ́n nígbà tí wọ́n dìbò náà tán, gómìnà Abdulrahman Abdulrasaq tó darí ìbò abẹ́lé náà kéde pé 222,000 ní ìbò tí Adégbóyèga Oyètọ́lá ní, nígbà tí Mọ̀ṣúdì Adéòtí ní ìbò 12,921. Lọ́jọ́ ìdìbò abẹ́lé yìí gan ni ẹgbẹ́ tọ́ọ̀pù lulẹ̀ lọ́sùn tí wọn kò sì rébì kan gbà lọ́mọ́. Nígbà tí wọ́n sì padà dìbò gómìnà náà ní ọjọ́ 16 oṣù keje 2022, Oyètọ́lá kò wọlé, Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ PDP ló wọlé. Gbogbo APC pátápátá ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá pàápàá ní inú bí wọ́n ní Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ló jẹ́ kí APC sọ Ọ̀ṣun nù, pé òun gan ló ṣiṣẹ́ fún PDP tí Adélékè fi wọlé. Ìbínú eléyìí ló jẹ́ kí àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ APC lọ́ṣun pàdé ní ọjọ́ 22 oṣù kẹwàá 2024 tí wọ́n sì ní àwọn dá Ràúfù Arẹ́gbẹ́ṣọlá dúró fúngbà díẹ̀ ná nínú APC kó lọ jókòó síbì kan náà. Ohun tó jẹ́ kí wọ́n ṣe eléyìí fún un ni pé nínú oṣù kẹjọ 2023 Arẹ́gbẹ́ ti tún kó àwọn míì jọ tó sì pè wọ́n ní ẹgbẹ́ ọmọlúàbí bí àwọn yóò máa múra sílẹ̀ de ìdìbò ọdún 2026 yìí. Ìyẹn làwọn APC fi dá àjókòó tí wọ́n ló ń ṣe ojú méjì nínú ẹgbẹ́ àwọn. Àmọ́ ọ̀rọ̀ náà kò dúró síbẹ̀, nítorí nígbà tó di ọjọ́ 29 oṣù kínní ọdún 2025, APC Ọ̀ṣun kéde pé àwọn ti lé Ràúfù Arẹ́gbẹ́ṣọlá kúrò nínú ẹgbẹ́ àwọn pátápátá. Kì í ṣe ọmọ ẹgbẹ́ náà mọ́ láti ọjọ́ náà lọ, kò sì gbọ́dọ̀ pé ara ẹ̀ ní ọmọ ẹgbẹ́ APC níbì kankan. Òun tó lé Arẹ́gbẹ́ kúrò nínú APC rèé tó fi balẹ̀ sínú ADC níbi oṣù kẹta lẹ́yìn yẹn. Láti ìgbà náà ni Arẹ́gbẹ́ ti wà nínú ADC, kò sì bójú wẹ̀yìn mọ́ o. Ohun tó ṣe ya gbogbo èèyàn lẹ́nu nígbà tí wọ́n gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ tọ́ọ̀pù ẹ̀ ti kọjá sínú APC nìyẹn. Ìgbà tí ọ̀rọ̀ náà wá ń jà ràn kiri bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ pàápàá fi sọ̀rọ̀. Ìyẹn lẹ́yìn tí àwọn ADC ti sọ tí wọ́n ní o. Ó ní àwọn tí wọ́n ń sọ pé òun lọ sínú APC padà, wọn ò mọ ohun tí wọ́n ń sọ ni. Ó ní ìjọba tí àwọn aṣáájú orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ ń ṣe kì í ṣe ìjọba dáadáa. Ó ní àwọn tí wọ́n ń pe ara wọn ní adarí Nàìjíríà báyìí kò lè pèsè ààbò fáráàlú. Inú wàhálà ni wọ́n kó wọn sí, wọn ò sì lè mú ìgbésí ayé rere bá àwọn èèyàn Nàìjíríà. Kí wá ní kí òun ní òun lọ bá wọn fún nígbà tó jẹ́ pé ìjọba jàgàjàgà ni wọ́n ń ṣe. Tinubu ni olórí ìjọba àpapọ̀ báyìí. Bí òwe bá sì jọ òwe ẹni tí èèyàn ò bá lè dáhùn, ẹrù ìjà ló ń bá tọ̀hún jàre. Arẹ́gbẹ́ ní pẹ̀lú gbogbo ìhàlẹ̀ àti ariwo èké tí àwọn tí wọ́n ń ṣèjọba yìí ń pa sí ẹgbẹ́ àwọn ìyẹn ADC, pé ojoojúmọ́ ni ADC ń gbòòrò sí i, táwọn èrò ń rọ́ wọnú ẹ̀. Ẹgbẹ́ náà làwọn yóò sì lò láti mú nǹkan yí padà fáwọn ọmọ Nàìjíríà gbogbo tí àwọn yóò fi gbàjọba kúrò lọ́wọ́ àwọn tó ń ṣe é. Arẹ́gbẹ́ ní òun ò ní padà sínú APC láyé nítorí ìjọba jàgàjàgà làwọn adarí ẹgbẹ́ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ọláìwọlá alága ló ń ṣe àyẹ̀wò tó sì ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ sọ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.